àwọn àgbà náà sọ̀rọ̀ náà kòwé o náà tún yọ kòókòó ẹ̀ wọ́n ní tá a bá ràn ní níṣẹ́ ẹrú a máa ń fi tọmọ jẹ ni. Mo ní ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn ní orí ọ̀fẹ́ àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì, ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button àti notification bell ká lè jọ máa gbádùn ara wa bí ètò yìí bá ṣe ń lọ ní ọ̀wọ́. Ǹjẹ́ sinimá wo la mú wá fún yín lọ́jọ́ tòní? Sinimá tí a mú wá fún yín lọ́jọ́ tòní ni The Lawyer o. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá The Lawyer. Àwọn bíi Habib Alagbe, Juliet Jatto, Sidi, Fọlárànmí, Mòtúnráyọ̀ àti àwọn òṣèré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ló kópa nínú sinimá The Lawyer, ìyẹn tí a mọ̀ sí agbẹjọ́rò. Arábìnrin kan nínú sinimá yìí la rí tó jẹ́ wípé lóòtítọ́ agbẹjọ́rò ni ṣùgbọ́n kò fi ọgbọ́n ṣiṣẹ́ tó ń ṣe látàrí ẹjọ́ tó gbà. Tán dẹ̀ bẹ́ ní pé ká dá ẹni tó hùwà burúkú ká dá sílẹ̀, òfin ló yẹ kó ṣe tiẹ̀. Ṣùgbọ́n tán máa ń pè lórí wọn kì í fi tẹ̀lẹ̀, ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe máa jẹ́. Ló fà á nínú sinimá yìí tó fi jẹ́ wípé ó tàpá sáwọn oníṣẹ̀ṣe látàrí wípé ó dá ẹjọ́, ìyẹn ni pé ó ro ẹjọ́ mọ́ wọn lẹ́sẹ̀ débi wípé ẹjọ́ yìí padà já síkú fún ẹni tí wọ́n tó gbẹjọ́rò fún. Látàrí èyí àwọn tó ń dìde sí o, wọ́n kọ́ dìde sí ọkọ tó fẹ́, wọ́n dojú iṣẹ́ ọkọ rú. Wọ́n dìde sí ọmọ tó bí, wọ́n mọ àwọn méjèèjì wọ́n yín wọn lọ́rùn. Wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá dìde sóun gangan láti ojú oorun. Egungun bẹ̀rẹ̀ sí ní le. Sinimá yìí la tí ìmọ̀bi tó máa yọrí sí, ìyẹn ní apá kejì. Ó ṣẹ̀ṣẹ̀ máa rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ìyẹn tiẹ̀ tún lọ bá wípé Ọlọ́run ní pé kí ilé tó ti ń dùn kó má dàrú o, ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí. Ṣùgbọ́n kí ló wá ṣe o? Ó ní Ọlọ́run kọ́ ló ń bá sọ̀rọ̀, ó ní ohun tó fẹ́ jẹ ló ń wá látàrí orí kunkun tó ní àti bó ṣe gba rẹ̀ gbọ́. Arábìnrin ó fi ọwọ́ ara ẹ̀ ó fi ń da ilé ẹrú ní mímí méjì mẹ́ta. Ǹjẹ́ tẹ́yìn ò bá ti wo sinimá yìí, sáré lọ sórí ìkànnì YouTube yín, ẹ tẹ̀ síbẹ̀ The Lawyer, ó máa gbé sinimá yìí jáde. Sinimá tuntun ni, àjààbalẹ̀ ni. Gẹ́gẹ́ bí mo ti sọ, tẹ́yìn bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì YouTube wa yìí, ẹ ṣé, ẹ káàbọ̀. Ẹ wá ṣe kí ni? Ẹ bá wa tẹ subscription button àti notification bell ká lè jọ máa gbádùn ara wa. Àmọ́ tó bá jẹ́ pé ẹ̀yin ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ tẹ́ tún ń darapọ̀ mọ́ wa, ẹ káàbọ̀ padà. Ẹ má wá gbàgbé jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section àti notification bell. Ǹjẹ́ bá a ti ń parí ọdún, tọ́dún yìí ń lọ sópin. Mo gbà á ládùúrà wípé ayé ẹnìkankan wa kò ní lọ sópin o. Àwa tá a ṣe ọdún yìí náà la tún máa péjú ṣe ọdún tó ń bọ̀ lọ́lá Èdùmàrè. Lẹ́ẹ̀kan sí, sinimá yìí ni The Lawyer. Ẹ ṣé púpọ̀.